Ore yèyé o, ore yèyé o, ore yèyé o. Ore yèyé Ọ̀ṣun o, ore yèyé Ọ̀ṣun o, ore yèyé Ọ̀ṣun Agẹgun sọ̀rọ̀. Ọládé kojú ẹbọra tí ń gbénú omi. Ẹ ṣé ìyá wa. Lákọ̀ọ́kọ́ afẹ́kẹ́ bá wa dárúkọ yín fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbọ́ yín tí wọ́n sì ń wò yín báyìí àti ipò tẹ́ ẹ dì mú nínú ìṣẹ̀ṣe abínibí wa. Mo kí gbogbo ilé ẹ káàárọ̀, a kú ojúmọ́, a kú ọdún tó ń lọ lọ́wọ́lọ́wọ́ kò ní jáṣe mọ́. Omi tí mò ń sọ̀rọ̀ orúkọ mi ni Oṣuọlálé Ọ̀ṣunrónkẹ́ tí mo jẹ́ Yeriwo olómi tútù ti ilẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ọ̀yọ́ ń bí. Mo jẹ́ olórìṣà Ọ̀ṣun tí mo sì di ipò pàtàkì mú nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe àti òrìṣà parapọ̀ káàkiri. Ẹ ṣé. Lótìítọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ olórìṣà yálà nípasẹ̀ pé a lọ wá ẹ̀kọ́ àti ìmọ̀ nípa rẹ̀ àbí nípa pé a bí ni sínú rẹ̀. Afẹ́kẹ́ ṣàlàyé fáwọn èèyàn báwo ni ti ọ̀dọ̀ yín ṣe jẹ́. Ẹ ṣeun. Ní ìdílé bàbá mi, ní ìdílé wa tó jẹ́ ìdílé gangan pàápàá, olórìṣà Ọ̀ṣun ni gbogbo wa pátápátá. A tún wá bí mi sí ìdílé tó jẹ́ wípé olórìṣà ni wá. Bàbá tó bí mi olórìṣà ni, ìyá tó bí mi olórìṣà ni, ọkọ tí mo fẹ́ olórìṣà ni, èmi gan pàápàá nínú ẹ̀sìn náà ni wọ́n bí mi sí. Léyìí tó túmọ̀ sí wípé gbogbo ìdílé mi pátá àtọlẹ̀dọ́lẹ̀ ní tàdán ni wá. Àdúpẹ́. Nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan à ń gbọ́ yèyé olómi tútù olómi tútù. Kí ni ìtumọ̀ olómi tútù? Afẹ́kẹ́ ẹ sọ ó yé àwọn èèyàn. Ẹ ṣeun. Olómi tútù orúkọ mi gangan ni olómi tútù. Bí ìtàn ṣe yọrọ mọ́ nígbà tí ojú ọmọ ń pa àwọn òbí mi, wọ́n ti pasẹ̀ ìmọ̀lẹ̀ bí mi. Lẹ́yìn ìgbà tí wọ́n bí mi tán, wọ́n ní mi ò ké. Ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, wọ́n wá ní kí wọ́n fomi sẹ̀rì sí mi lára. Wọ́n wá fi omi sẹ̀rì sí mi lára. Lẹ́yìn ìgbà tí wọ́n fi omi sẹ̀rì sí mi lára tán ni mo tó pariwo. Nígbà náà lọ wọ́n máa pè mí ní Lómi torí ìlú Oǹdó ni wọ́n bí mi sí, ibi tí wọ́n ti wọ́ ọmọ káàkiri. Wọ́n máa pè mí Olómi, Lómi tù náà máa ń pè é. Lẹ́yìn ìgbà náà tí mo wá dàgbà sínú ayé ni wọ́n tún wá padà fi mí jẹ oyè Yeriwa olómi tútù ní ìlú Ọ̀yọ́ ń bí. Orúkọ mi gangan ni olómi tútù. Wọ́n máa pè màmá mi náà ní Iye Lómi. Ṣùgbọ́n gbà tí ó di pa dàgbà tẹ́sìn tó ń gbòòrò, wọ́n tún wá padà fi mí jẹ Yeriwa olómi tútù ti ilẹ̀ Ọ̀yọ́ lọ́yọ́ ń bí. Ẹ ṣé àdúpẹ́. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé wọ́n á pé olórìṣà àkọ́kọ́ kí ni tí ń jẹ́ òrìṣà? Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ lórí ẹ̀. Tó máa ń pè é ní olórìṣà, ṣé kò ní òrìṣà kan pàtó tí ó jẹ́ tẹ́niyẹn yàtọ̀ sí pé ó kó gbogbo òrìṣà papọ̀? Bẹ́ẹ̀ bá wà yànnàná àárín yìí. Ẹ ṣeun. Tí wọ́n bá pé olórìṣà, òrìṣà jẹ́ àwọn nǹkan tí Olódùmarè ṣẹ̀dá wá sínú ayé. Wọ́n rọ̀ wá sáyé ni. Àwọn tí Olódùmarè ṣẹ̀dá wọn, àwọn tí òrìṣà dá, àwọn ni olórìṣà. Nínú àwa táwa jẹ́ ènìyàn tí à ń ya orúkọ wọn jẹ́, òrìṣà gùn lọ, òrìṣà Ọ̀ṣun ń bẹ, òrìṣà Ẹgbẹ́ ń bẹ, òrìṣà ńlá ń bẹ, òrìṣà Ọbàtálá, òrìṣà Ifá, gbogbo àwọn òrìṣà yìí pátá òrìṣà ní gbogbo wọn. Ṣùgbọ́n ọ̀kọ̀ọ̀kan ní tolúkálùkù. Èmi ní ìsìn olórìṣà Ọ̀ṣun ni mí. Gẹ́gẹ́ bí ọkọ orí mi, òrìṣà Ọ̀ṣun òní mo bá wáyé. Òrìṣà míì tó ń bẹ, bàbá mi eléégún ni, òrìṣà egúngún nù. Kò pé kí n fi sílẹ̀ kí n má ṣe mọ́. Ṣùgbọ́n ọkọ orí mi tó bá mi wáyé gan pàá, ó ní òrìṣà Ọ̀ṣun tí mo gbé wáyé láti òde ọ̀run tí mo sì ń tọ ìlànà rẹ̀ tí di àkókò yìí. Mo lè bí ọmọ kó jẹ́ Ọlọ́bàtálá, òrìṣà Ọbàtálá lòrìṣà tiẹ̀. Mo lè fẹ́ ọkọ kó jẹ́ olórìṣà Ifá, òrìṣà Ifá lòrìṣà tiẹ̀. Ohun tó bá wáyé látọ̀run tiẹ̀ òun ló gbé wáyé. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo jókòó tí mo ń jẹ́ Yeriwo olómi tútù ti ilẹ̀ Ọ̀yọ́ lónìí, òrìṣà Ọ̀ṣun òun ni mo gbé wá sílé ayé. Ẹ ṣé àdúpẹ́. Ìdí tí mo ṣe béèrè ìbéèrè yìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ kán mọ nǹkan tó wà nídìí òrìṣà tó pé ní kálukú ń ṣèṣekúṣe ìbà. Àwọn kan máa ń sọ pé òrìṣà bíi mẹ́rin lè jọkọ
orí èèyàn ṣé bẹ́ẹ̀ ni. Olódùmarè ò ní jí ó bàjẹ́. Àwọn àgbàbọ̀ wọn ní ìdádùn níṣèlú, eégún ní gbowó òde Òṣogbo. Lọ́dọ̀ tiwa nílùú Ọ̀yọ́ yìí, ọkọ̀ orí rẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹyọ kan. Àyàfi tí wọn ò bá mọ ìtumọ̀ tó gbé wáyé tẹ́lẹ̀, òun ló máa ń ṣokùnfà kí oṣù orí ó pé méjì. Bóyá ẹnìkan ti ipasẹ̀ ara níní wọ inú ẹ̀sìn, bóyá bí kò fẹ́ ní àǹgànná tí wọn ò láǹfààní àti tú pẹ̀pẹ̀pẹ̀ rẹ̀, wọ́n lè lọ gbé oṣù ẹgbẹ́ lé lórí. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe nǹkan yìí tí wọ́n rí pé kíní wọn ò rọ̀, wọ́n wá wá síwájú, ó ṣeé ṣe kọjọ́ lọ́sùn, ó lè ṣokùnfà kó pé méjì. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé kò sí làlúrí kan bẹ̀, wọ́n gbọ́dọ̀ tọ́ kí wọ́n mọ wípé nǹkan báyìí ò ní ọkọ̀ orí rẹ̀ kí wọ́n tó gbé lórí. Ẹyọ kan tó ọba ti gbélé lọ́dọ̀ tí wá ń bí n ò mọ̀ lúmi o, ò ní ọkọ̀ orí wa tá a sì máa ń gbé káàkiri. Ọwọ́ alẹ́ lóòsàmì ìrọ̀lẹ́gbẹ̀ẹ́, ṣùgbọ́n ọkọ̀ orí rẹ̀ ẹyọ kan ni. Ìyìn tó ń rọrùn bẹ́ẹ̀ ni wípé ó rọrùn fún èèyàn kí wọ́n ti tẹfá fún ọmọ kó tó di pé wọ́n padà mọ ẹ̀sìn tí ó mọ̀ sí kó padà dóṣù rẹ̀. Ó rọrùn bẹ́ẹ̀ kó tẹfá kó sì tó dóṣù, ó rọrùn bẹ́ẹ̀. Ṣùgbọ́n láti gbé oṣù méjì lérí tí ìbá aṣẹni tó fi làlúrí wọ̀ ọ́, bóyá ó fa ìsàn wọ́ tí wọ́n ti wá tí ẹ kọ́kọ́ gbé kan lé lórí tí nǹkan wò rọ̀, ó ṣeé ṣe kí wọ́n tó wá ìmí, kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ náà lọ. K'Olódùmarè kó bá wa ṣe. Ọkọ̀ orí èèyàn ẹyọ kan ni, ṣùgbọ́n lọ́yọ̀ ń bí. Ẹ ṣe àdúpẹ́. Èyí tó tún wá ṣe bẹ́ẹ̀ a máa ń gbọ́ tá a sì ń fojú rí nípa ẹ̀mí pé wọ́n ń lo ẹ̀mí. Àkọ́kọ́, níbo ni ọ̀rọ̀ à ń lo ẹ̀mí ti jáde wá? Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n wá ń lò yẹn ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? Àti pé báwo la ṣe mọ̀ pé ẹ̀mí tó wà lára ẹni tó wáyé pé lóòótọ́ ló wà ní òòṣà, ẹ̀mí òrìṣà ni? Afẹ́kẹ́ bá wà yànnà náà. Ẹ ṣeun. Lódodo ni nǹkan bẹ́ẹ̀ ń bẹ, ṣùgbọ́n kò dàbí ti ìsìn tí wọ́n ti sọ di oúnjẹ. Ìyá tó wò mí oníṣàngó ni wọ́n. Nígbà náà tí kíní bá ti wọnú wọn, tí wọ́n bá ń bẹ nílé Ṣàngó, tí kíní ẹ bá wọnú wọn, torí mi ò kí ń sọ̀kalẹ̀ lẹ́yìn wọn, tí kíní wọn ò bá wọnú wọn, wọn à ní rí mi gbé sọ̀kalẹ̀. Wọ́n wá nà wọ́n sílẹ̀. Tí wọ́n bá ti tẹ́ wọn sílẹ̀, wọ́n á kó wọn lóṣùn, wọ́n á fàṣọ òsàlẹ̀ wọn lára. Nígbà tí ó bá fi di lẹ́rọ̀, nǹkan wọn ó ti rọ̀ lára wọn. Ẹ̀gún ó wà lára wọn. Wọ́n lè máa jíṣẹ́, ṣùgbọ́n wọn ò ní máa tẹ́ wọn lẹ̀ pé a lo ọjọ́ 12, a lo ọjọ́ 7 rárá. Kò sí bẹ́ẹ̀ ń bẹ̀ bíi ti ìsìn tí wọ́n sọ di wípé àwa ń pé ẹnìkan gòkè ẹ̀mí rárá o. Ẹgbẹ́ a máa ṣèyàn bẹ́ẹ̀. Ẹni tó Olódùmarè bá jẹ́ kí ó jẹ́ ẹlẹ́gùn láti òde ọ̀run wá, ẹ̀gún a máa gùn èèyàn. Ṣùgbọ́n kì í ṣe tí wọ́n wà tí ó lẹ̀ pé olọ́jọ́ 5, olọ́jọ́ 6, ológúnjọ́, níwọ̀nba àgbà tí ẹ̀gún bá ti dé, tí wọ́n bá ti sọ̀sọ́ ẹ̀gún fún ọ, tí wọ́n sọ̀sọ́ òòṣà tó o ti jí padà, ó ṣeé ṣe kó máa wá ríran rí àwọn èèyàn. Ó lè lò láàrin ọjọ́ 3, ó lè ṣe bẹ́ẹ̀ láàrin ọjọ́ 7, ṣùgbọ́n kì í ṣe pé wọ́n ó tẹ́lẹ̀ bíi tàwọn ẹlẹ́sìn yòókù rárá o. Ṣùgbọ́n ẹ̀gún sì lè wà lára ẹ̀ láti fi tú àwọn èèyàn tó bá wà nínú òde sílẹ̀. Kì í ṣe pé wọ́n wà máa tẹ́ wọn kalẹ̀ pé àwa ń da sọ́ọ̀bù rárá, kò rí bẹ́ẹ̀. Ẹ ṣe àdúpẹ́. Ìyá wa, bó tẹ̀ jẹ́ pé ìbéèrè tí mo fẹ́ béèrè ó ti ń wáyé tipẹ́, ṣùgbọ́n lẹ́nu lọ́lọ́ tí a tún lọ sí Ọ̀ṣun Òṣogbo, a rí oríṣiríṣi èèyàn tó pè rẹ̀ ní Oníyèmọ̀já, ìwọ̀n ń pe Iyèmọ̀já ní Ọ̀ṣun. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? Torí pé wọ́n máa ń pera àwọn kan tí ń dà á pọ̀. Ẹ ṣeun, kò ní bàjẹ́. Iyèmọ̀já dá dúró ni, Ọ̀ṣun náà dá dúró lọ́tọ̀. Òòṣà làwọn méjèèjì, ṣùgbọ́n wọn ò papọ̀ mọ́ra wọn. Ọ̀ṣun ohun tí ń jẹ kò papọ̀ mọ́ ohun tí Iyèmọ̀já ń jẹ. Tá a bá fún un yóò gbà, ṣùgbọ́n ìṣesí wọn ò papọ̀ rárá. Ẹ wo Ọ̀ṣun, tó o bá gbé oṣù Ọ̀ṣun tó o bá gbé lérí, wọn ò ní tún gbé ti Iyèmọ̀já lé ọ lórí o. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé nígbà tí wọ́n dá àṣà rẹ̀, tó bá jẹ́ pé ọ̀sẹ̀ ni wọ́n dá, wọ́n á sọ fún un pé kó mójútó Ọ̀ṣun. Nígbà tó jẹ́ ní Iyèmọ̀já, ó ṣeé ṣe kó ní kòkò Ọ̀ṣun ńlé kó mọ̀ bọ́. Kìí ṣe wípé wọ́n sọ wípé òun lọkọ̀ orí rẹ̀. Iyèmọ̀já dúró lọ́tọ̀, Ọ̀ṣun náà dúró lọ́tọ̀ ni. Òòṣà kọ̀ọ̀kan ni wọ́n wọ̀n papọ̀ mọ́ra wọn rárá. Iyèmọ̀já ó fẹ́ràn láti máa jẹ ìgbó,
Ọ̀ṣun ó fẹ́ràn láti máa jẹ̀fọ́ yánrin, sẹ́ni pé kínní ò papọ̀ mọ́ra wọn, so ọ̀tọ̀ọ̀tọ̀ ni, kò papọ̀ rárá. Tó bá jẹ́ olóòṣà Ọ̀ṣun, nígbà tí wọ́n bá gbé òṣù rẹ lórí, tí wọ́n bá dà á, tó bá jẹ mọ́ kó o máa sin Iyemọja, wọ́n sọ fún wọn pé tọ́jú Iyemọja o pẹ̀lú ntọ́jáde yìí, wọ́n ó pè é máa tọ́jú ẹ̀ ní, kì í sóun lọ kò rí rẹ̀. Tó bá jẹ́ oníyemọja, tí wọ́n bá gbóṣù lé ọ lórí, tí Ọ̀ṣun bá jáde ńbẹ̀, wọ́n sọ fún ọ pé máa tọ́jú Ọ̀ṣun ni, wọn ò sọ pé òun lọ kò rí rẹ̀, kò dàpọ̀ mọ́ra wọn. Omi lomi ń jẹ́ ṣùgbọ́n kò dàpọ̀, Iyemọja ọ̀tọ̀ ni, Ọ̀ṣun ọ̀tọ̀ ni. ẹ ṣe tí èèyàn bá wà yálà ó jẹ́ oníṣẹ̀ṣe àbí kò jẹ́ oníṣẹ̀ṣe, ṣe mọ̀ pé kò sí gbogbo ẹni tó wà láyé tí ò sí òòṣà tó rọ̀ sára rẹ̀. Kí làwọn àpẹẹrẹ téèyàn lè máa rí yàtọ̀ sí àpẹẹrẹ tí ò jẹ́ oníṣẹ̀ṣe kò ní kàkún? Mo fẹ́ kẹ́ bá wa sọ pé téèyàn bá ti rírú àpẹẹrẹ báyìí lára ọmọ, nǹkan kan ti wà lára rẹ̀ ni. Ẹ ṣeun. Ẹ rí i pé láyé òde òní àwọn irúnmọlẹ̀ gan fúnra wọn ti gbòde kan. Ọmọ mi lè wà nílé ìwé tí wọ́n wí pé kíní yẹn gbé, kò wá ní lọ nílànà ti ọ̀dọ̀ wọn. Ó lè pò ń rómi, ó lè pò ń sùn, ìgbà tó ń sùn òun ráwọn kan tí wọ́n wọṣọ funfun, ìgbà tó ń sùn òun ráwọn ẹja kan tó jáde nínú omi. Ara àwọn nǹkan yìí tí wọ́n bá wá gbé dọ́dọ̀ ìwà, á wà sọ fún wọn wípé ẹ jẹ́ ká tọ̀ ọ́. Òrìṣà omi pọ̀, ọba omi ni, olókun omi ni, ọlọ́ṣà omi ni, Iyemọja omi ni, Ọ̀ṣun omi ni, omi lọ rẹ́rẹ́rẹ́, á wà á tọ̀. Èwo gan ní rí mbẹ̀? Tó bá fẹ́ rí Ọ̀ṣun, tó bá jẹ́ pọ̀ṣun ni, àwòrán èèyàn lọ̀ṣun ó wà, kò ní wá láwòrán ẹja. Àwòrán èèyàn ò lè pò ń rí tọ́wọ́ sọ funfun tó kó lẹ̀kẹ̀ ọrùn, ọmọ àgbè lọ́wọ́, Ọ̀ṣun lórí. Ṣùgbọ́n tó o bá ti rí ẹja, àátọ̀ ó ṣeéṣe kọjá Iyemọja, ó ṣeéṣe kọjá olókun. So bí àárín yẹn ṣe rí nìyẹn, àátọ̀ pé n tí ń rí yìí ǹjẹ́ Ọ̀ṣun ni, tó bá lọ́ṣun ni, n tí ń rí yìí ǹjẹ́ Iyemọja ni, tí tá a fi kan ibi tí òòṣà rẹ̀ wà. Ẹlòmíì Olódùmarè a máa ṣe débi wípé yóò máa rí Iyemọja, yóò máa rọ́ṣun, yóò máa rí Ọya, tí ó mọ̀ lóríṣiríṣi. Láàárín rẹ̀ náà láti wá béèrè wípé èwo gan lọkọ orí ẹ̀pọ̀n tó bá wáyé gan-an. Ibẹ̀ láti mọ̀ wípé báyìí nírìn àjò rẹ̀ rí. Ẹ ṣe àdúpẹ́. Mo fẹ́ kẹ́ bá wa sọ ìyàtọ̀ tó wà láàárín àwọn òrìṣà tí ń jọ́kọ orí èèyàn àti ẹgbẹ́. Ẹ ṣeun. Kò sẹ́ni tí ò lẹ́gbẹ́, àtọkùnrin àtobìnrin gbogbo wa pátá lẹ́lẹ́gbẹ́. Torí wípé ó dàbí ìgbà pé ẹ̀yin jáde lé ní ìsìn, ẹ wá sọ́dọ̀ mi, ẹ ti adágbére pé ọ̀dọ̀ yìí olómi tútù lẹ́ ń bọ̀ wá o, títí aago 3 ẹ̀ dé, wọ́n wá retí yín aago 6 ìrọ̀lẹ́ lúrù, dandan ni kí wọ́n ó pè yín wípé ǹjẹ́ ẹ̀ wá mọ́ ni àbí ń bolẹ̀ wà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́gbẹ́ wa tí ó kálukú kọ sílẹ̀ lọ́rùn kó tó di pa wálé ayé. Kò sẹ́ni tí ò ní, gbogbo wa la fílẹ̀ sọ́hùn ni a máa ń béèrè nígbà tá a bá dé, tá a bá kọ̀, tá a sì ń tọ́ yẹ ká ṣe fún wọn mọ́. Ọ̀tọ̀ nìyẹn. Tí àwọn òrìṣà yòókù, gbogbo wa kọ́ ni a lè ní. Òòṣà méjì òun ló kó gbogbo ayé pọ̀. Òrìṣà egúngún, gbogbo ayé lè légún. Òrìṣà ẹgbẹ́, gbogbo ayé lè lẹ́gbẹ́. Ṣùgbọ́n òòṣà yòókù ọ̀kọ̀ọ̀kan ló ń kálukú òmù, ọ̀kọ̀ọ̀kan ló ń kálukú òmù. Òòṣà méjì tó kó gbogbo àpọ̀ nìyẹn. Mo lè jọ́ lọ́sùn. Kí nǹkan yòókù ò tó jáde, bóyá ìyá bàbá mi, bóyá olóòṣà alá ni, látàrí pé òsẹni tí ó ṣe àlèyàtọ̀ àṣẹ ọmọ tèmi. Mo ní Ṣàngó nú ilé, ìyá tó wò mí ló ní Ṣàngó, òun ló gbé Ṣàngó fún mi, èmi èso ń Ṣàngó torí mi ìrasọ pupa. So òun ló gbé Ṣàngó fún mi, ṣe mọ̀ wípé òòṣà tèmi kò papọ̀ mọ́ tiwọn, a sì ń ṣe tiwọn náà bó ti ṣe tọ́. Ṣùgbọ́n látàrí pé kò sẹ́ni tí ó gbà, mo dàpọ̀ mọ́ tọ̀dọ̀ mi, bó ṣe rí nìyẹn. Ẹ ṣe inú wa fẹ́ fi káàdì yẹn lẹ̀ ní wípé ẹgbẹ́ tá à ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti ń dà pọ̀. Ǹjẹ́ lè yànnà náà fún wa iye ẹgbẹ́ mélòó ló wà? Tọ́lá àwọn kan wà tó máa sọ pọ́rọ̀ ẹgbẹ́, èyí táwọn ń ṣe wọ́n máa ń dojú èèyàn kọ. Wọ́n fẹ́ kẹ́ bá wa yànnà náà rẹ̀, àti pé kẹ́sì tó jẹ́ pé yí àwọn èèyàn pé tó máa sọ pé lẹ́gbẹ́ ni, láti lè ṣe àwárí ara ẹ̀ kó mọ̀ ètò jẹ́. Ẹ ṣeun. Ṣe rí ẹgbẹ́ pọ̀ ní ọ̀dọ̀ tí wá ń bí, ẹgbẹ́ kọ̀ọ̀kan ló lóókọ. Mo lè dárúkọ díẹ̀ níwọ̀nba fún wa.
ṣùgbọ́n nílùú míì ó lè mọ́ rí báyìí torí a ti sọ̀rọ̀ kan náà rí tẹ́nìkan ní aṣọ pupa wọ́n fi wọ́n bu Ọ̀ṣun so ìdálù ní ìṣèlú ṣùgbọ́n lọ́yọ̀ ń bí ẹgbẹ́ pọ̀ tí oníkálukú wà ní bùkòbùkòbùkò tó jẹ́ pé tí a bá ṣe ẹgbẹ́ fún yẹn wọ́n á béèrè pé kí ló kọ ẹgbẹ́ rẹ̀ wọ́n wá sọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyálóde a lè pè wọ́n ní àgbàlagbà tó jẹ́ pé àwọn ni wọ́n bí àwọn ọmọ yòókù lẹ́yìn ìyálóde oko eléko lẹ́yìn eléríkò àní mahun àní yàlájé àní baálẹ̀ àní jagun àní mọ̀rọ̀tàná àní ròkò bí ó ṣe lọ lóríṣiríṣiríṣiríṣi ònìyẹn tí gbogbo wọn sì ní oríkì wọn ní tẹ̀lé èyí tó bá wá jẹ́ tó ń kálukú òní ọgbà mú tá a bá wọnú ayé ní ìsìn ilé kò ló pọ̀ jù tá a bá kó ẹgbẹ́ jọ tí wọ́n bá 100 a máa rí ilé kò 70 nínú wọn ẹ̀rí tí wọ́n máa rákòrò lọ wọ́n máa fàyàwọ́ lọ àwọn ilé kò nù so ẹgbẹ́ pọ̀ lóríṣiríṣiríṣiríṣiríṣi tá a bá wí pé ẹgbẹ́ tí ń bẹ 16 ni àwọn kan tó ń bẹ ní àkóónú ní abẹ́ ẹgbẹ́ pọ̀ tó ń kálukú sì ní orúkọ rẹ̀ lóríṣiríṣi gbogbo ẹni tó bá wá jẹ́ ẹlẹ́gbẹ́ tí Olódùmarè sọ wípé kó bọ́ sóbi tó òdodo wà kó wà òdodo rí kí wọ́n mọ irú ẹgbẹ́ tẹ́gbẹ́ rẹ̀ jẹ́ láti máa bọ́ láti máa ṣètùtù rẹ̀ kí ìgbà ó lè ba àrọ́ lọ́rùn torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ó ń ṣokùnfà ikú òjijì fún àwọn tí wọ́n jẹ́ ọmọbìnrin wa àtọkùnrin náà pàápàá torí kò sẹ́ni tí ò lẹ́gbẹ́ ìdí ẹgbẹ́ pín sí 3 lóde ọ̀run alákọ̀ọ́kọ́ òní ẹgbẹ́ pé àpèrà wa ní irú kan náà ṣàwáwù kan náà ẹgbẹ́ kan nu ẹlẹ́ẹ̀kejì lẹni tó ti lọ́kọ lọ́hùn tàbó níyàwó lọ́hùn ẹlẹ́ẹ̀kẹta òun lẹni tó ti bímọ bóyá ọkùnrin àbí obìnrin ẹni tó wá jẹ́ wípé ó lẹ́gbẹ́ èmi ó ní ọkọ èjì ó tún wá ti bímọ ó ti di 3 ṣé ẹ mọ̀ wípé fífà rẹ̀ tí wọ́n mọ̀ fà á ó ti yàtọ̀ sí tẹni tó jẹ́ wípé ẹgbẹ́ lásán ló ní ọmọ tó bí lọ́hùn yóò mọ̀ pé ìyá ẹ̀ ọkọ tó fẹ́ lọ́hùn yóò mọ̀ pé ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ rẹ̀ ó sì mọ̀ pé torí pé gbà tí ń bọ̀ ọkàn sọ ni pé ẹ gbọ́ ìyá tí ń lọ ẹjẹ́ mọ́ bá lọ sóòsì ní pẹ́ẹ́dé yóò pòmù ní pẹ́ẹ́dé tó bá délé ayé tán ó ṣeéṣe káwọn ìyá rẹ̀ kí wọ́n bóyá ńgbà tí ń dáfẹ́ ṣẹ̀ǹtáyé ọya ẹ lọ fáwọn ẹgbẹ́ rẹ̀ ló ń jẹ nǹkan kan wọ́n ṣe gbogbo àwọn nǹkan ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà tó ń dàgbà kò rántí mọ́ àwọn náà wà máa yọjú sí bí o lè ti mú ọ ṣiṣẹ́ tẹ́lẹ̀ tí ó ti ní kọ́ńpì tí ó ti dèèyàn ńlá yóò bá di pé gbogbo ẹ̀ lọlẹ̀ wọn á wò pé ńgbà tó bá yá yóò rìn débi tí wọ́n ti sọ fún un pé lọ mójútó nǹkan yìí nǹkan á bẹ̀rẹ̀ sí máa dàrú díẹ̀ ńgbọ̀ bá wá yá tó bá rìn wọ́n á sọ pé lọ tọ́jú ẹgbẹ́ ọ̀run rẹ̀ àwọn ni wọ́n ń jẹ́ nǹkan máa dàrú kí láwà fún un wọ́n lè pé lọ tọ́jú adìẹ kó lọ tọ́jú gbogbo ntẹ́nu ń jẹ kó lọ tọ́jú èkuru kó lọ tọ́jú àkàrà kó lọ tọ́jú ọ̀lẹ̀ kó tọ́jú obì wọn á ní kó lọ rí fi bọ ẹgbẹ́ ọ̀run rẹ̀ lẹ́yìn tó bá ti bọ́ tán nǹkan máa yí díẹ̀ òun náà ti rò pé ó yẹ kó n tó bọ kínní lọ́sẹ̀ yìí kí nǹkan yóò lè bá a mú inú àwọn ẹgbẹ́ ọ̀run rẹ̀ ó dùn ṣùgbọ́n èyí tó bá lé tó jẹ́ wípé ó ti bímọ ó ti ṣe nǹkan kan òun á máa ṣe díẹ̀ òní máa di wípé ẹ̀jẹ̀ á mú ẹran ká fi ra ẹ̀mí rẹ̀ padà kí ẹ̀mí rẹ̀ ò lè bá a dúró ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló jẹ́ pé ó lè kọ̀ lábẹ́ wọ́n kàn pé ìyàwó ti kú ọ̀pọ̀lọpọ̀ ọkọ ó lè kọ̀ wọn lọ́kọ ti kú wọ́n lè pọ́ lásìdẹ́ǹtì ni wọ́n lè pé kinní kan ní látàrí wípé àwọn tí ń bẹ lọ́hùn pé ẹ̀sìn sì ti gbogbo wa lójú Olódùmarè ló jẹ́ kójú wọ́ọ̀là padà so bí ọ̀rọ̀ ẹgbẹ́ bó ṣe lọ́nà kò ní bàjẹ́. ẹ ṣe láti má gbàdá wa lákòókò ìmọ̀ràn wo lẹ ní fún gbogbo àwọn tó jẹ́ olórìṣà láti má torí tí wọ́n fẹ́ jẹ kí wọ́n máa ṣe àdàpọ̀ àti àwọn tí ò bá yé náà láti lè máa lọ síbi tí ó lẹ́tọ̀ọ́ afẹ́kẹ́ bá gbà wọ́n nímọ̀ràn. mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè àmọ̀ràn mi fún gbogbo àwa tí a jẹ́ olórìṣà lóbìnrin lọ́kùnrin ó ní wípé ká ṣe mímọ́ pẹ̀lú nǹkan àgbé lọ́wọ́ ká mọ̀ torí wípé bí ń pa wá ká mọ̀ gbà nǹkan tí ò yẹ ká gbà mo sọ̀rọ̀ kan jọ́ kan mo ní gbogbo nǹkan à ń gbà àwa náà ó sàn án wọ́n ní báwo láàṣẹ sàn múlẹ̀ ṣe ọmọ wa ní sìkì tí ètètè gbọ́ àfi bàbá gbé débi tí wọ́n ti wò ó asán àbá àsán ìdí nìyí tó fi jẹ́ wípé níta bá mọ̀ pa àlè san òní káwa náà gbà lọ́wọ́ àlejò ká mọ̀ torí níta àfẹ́ jẹ ká mọ̀ bá gbogbo nǹkan jẹ́
èyí tá a bá mọ̀ ká mọ̀ pé olóòṣà kan kéré ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ rẹ̀ ńbẹ̀. Síwájú sí mo tún rọ gbogbo àwọn olórìṣà wípé ká lọ rèé kọ́ ẹ̀kọ́ òòṣà dáadáa, pàápàá lórí ẹ̀ǹdínlógún tó jẹ́ ti olóòṣà tá à ń dà. Ọ̀pọ̀lọpọ̀ níjọba gbèkúrú wá ni bẹ́ẹ̀ a sì máa febi, ṣùgbọ́n ní tó bá wá tó bá dá àṣà fún, owó tó fi dá àṣà ìwọ ló ní. Yóò yàn kọ, yóò yàn àkàrà, ó jẹun, ọmọ rẹ̀ ó jẹun. Ẹ jẹ́ ká lọ kọ́ ẹ̀kọ́ dáadáa. Àwọn kan tó wá ń bẹ wọ́n pé wọ́n ń ṣagbe, pé ọlọ́sùn ń ṣagbe, Ọ̀ṣun ò ṣagbe o. Ọ̀ṣun ò ṣagbe. Tẹ́ ẹ bá rí i ní ọjọ́ ìje ló gbogbo wa lọ sódò, òun kálukú ní ń tọrọ wípé fún mi lọ́mọ, fún mi lówó, fún mi lọ́lá, a lọ gba nǹkan tá a fẹ́ ni. Kì í ṣagbe. Ó máa ń fún èèyàn ní aṣọre fún ni mọ́gbẹ̀jẹ́ sí ni. Ọ̀ṣun yìí ṣagbe mọ́rọ̀ gbogbo ẹ̀yin màmá wa tẹ́ ń fọ̀ṣun ṣagbe. Ẹ jẹ́ ká tún fi nǹkan míì kún tá a bá ń ṣe. Tá a bá ti máa dà àṣà kọjá pé ní mówó wá, ẹ jẹ́ á tún fi nǹkan míì kún. A lè tàtẹ́, a lè tóbi, a lè toríṣiríṣi nǹkan mọ́ láti lè jẹ́ kó wọ́n máa wọlé dípò ká wá máa fi arúmọjẹ tan àwọn ẹgbẹ́ wa jẹ tí wọ́n fi wá bà wá lórúkọ jẹ́. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Lágbára lọ́wọ́ Olódùmarè, ẹ̀sìn wo ní dojú ìjà kọ wá o. Bákan náà mo rọ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ káàkiri àgbáńlá ayé tí wọ́n ti sọ pé ẹlẹ́gbẹ́ ní ọmọ jẹ wọ́n tàn ọ́. Àáfàá Tolúmọ́gùn tí ń kéyà sí nítọ́kẹ́ òní, ẹ jẹ́ ká mójútó ẹgbẹ́ wa. Ó ṣe pàtàkì fún wa láti mójútó ẹgbẹ́ ọ̀run wa torí bẹ́ẹ̀ láti wá sínú ayé. Wọ́n á máa pè wá, ṣùgbọ́n látàrí pé à ń ṣe ètùtù fún wọn, wọ́n á fi wá lẹ̀, wọ́n á jẹ́ aráyé gbé, wọ́n á jẹ́ arọ́mọbí, wọ́n á jẹ́ arọ́kọfẹ́, wọ́n á járí dáadáa ṣe nínú ayé. Ìmọ̀ràn gbogbo àwa tí ẹ bá pè lọ́mọ ẹlẹ́gbẹ́, ẹ jẹ́ ká ṣàtúnṣe, ẹ jẹ́ ká wá wo ibi tá à ń lọ. Ẹ má jẹ́ ká bọ́ sọ́wọ́ 419 débi wípé wọ́n á máa fi ìyẹn gbá wa lójú tí ò ní jẹ́ kí a ṣe àṣeyọrí. Mo tún ń rọ gbogbo àwọn olórìṣà lẹ́ẹ̀kan sí, àwọn obìnrin ni, àwọn ọkùnrin ni, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ́ ẹ jó lórìṣà, ẹ jẹ́ ká ṣe mímọ́ nídìí ẹ̀sìn wa, nídìí òòṣà wa, ẹ jẹ́ ká ṣe mímọ́ òtò rẹ́ni tó sòtítọ́ onírun mọ́lẹ̀ ó gbé. Ẹ ṣe àdúpẹ́. Ní báyìí mo fẹ́ kẹ́ ẹ tún dárúkọ yín lẹ́ẹ̀kan sí, kẹ́ ẹ wá sọ ìlú tí ẹ ti wá àti oríkì orílẹ̀ yín. Ṣùgbọ́n kẹ́ ẹ tó ṣe yẹn, ẹ kọ́kọ́ bá wa sọ fáwọn èèyàn tó máa fẹ́ rí yín. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ látàárọ̀, èmi náà ni Oṣùọlálé Ọ̀ṣunrónkẹ́ Iyeriwo Olómi Tútù ti ilẹ̀ Ọ̀yọ́. Ní ìlú Ọ̀yọ́ ni mò ń gbé, nísàlẹ̀ Ọ̀yọ́, ibẹ̀ ni mo kalẹ̀ sí, tí mo sì ní ẹ̀rọ ìléwọ́ tẹ́ ẹ lè pè mí sí. Ẹ̀rọ ìléwọ́ náà ni 081 33 03 1134 081 33 03 1134 ò ní nọ́mbà tí ẹ lè pè mí sí. Ẹ jọ̀ọ́ mo rọ gbogbo wa, èyí tá a rí kò ní jẹ́ àrímọ́, a ó mọ̀ ṣàṣeyẹ, a ó mọ̀ ṣàṣeyọ. Mo mọ́ra mi o, èmi lọ́mọ kò yí ẹ̀sọ́ ọmọ agbọ̀n yìí, ọmọ akúnjẹ ebi ń pẹ́ yọ ọ̀sẹ̀sẹ̀ kò yí mọ rẹ́rìn rè kó kú lójú. Ẹlẹ́gbọ̀n ọmọ àfọ̀rúnbora bí aṣọ, àádóje lẹ̀sọ́, ogun lọ́pàá wà láìka àádọ́ta. Ìkòyí ẹ̀sọ́ ọmọ ẹlẹ́rù fìsànfìsàn, ọmọ ogun ńlé, ọmọ ogun lóko, ogun àjàwẹ̀yìn ló múlé olúkọ ìwú mi yín, ogun ojoojúmọ́ ló múlé bàbá wa sún mi lọ. A lè jagun ká mọ̀ kó lè dí ẹ̀kún. Ó lé bàbá mi ègbéwúrẹ́ o, bẹ́ẹ̀ ni kèé gbàgùntàn. Ó lé bàbá mi nìkan ló fẹsẹ̀ gbómìnir lọ lábẹ́ ọdún Arẹrẹ Màgbótì kan gbólógun lójú ara òdì àmọ̀nà ọ̀tẹ̀. Ìkòyí ni mí o, ọmọ ẹ̀sọ́ òdélé pẹ́.